ọdún ni baba Akeugba Gold wọn kì í sáyè máa fọlọ́kọ gbajúgbajà ni wọ́n ìlú máa ń ká ọ̀rọ̀ wọn yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo sì fẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ wọn náà dáadáa. gbogbo tí ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìnyí àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ tẹ́ ẹ̀rù pa ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n mánéjì ẹ̀fíkì tẹ́yìn ìwà débà gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kéwù tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá ojú tì í kọ̀ tán ẹ̀tún wá gbọ́n ẹ̀rọnú ẹ̀tún tó ń trade blame. kálukú wa tá a gbọ́dọ̀ baba Akeugba Gold yìí a rí wípé àkọ́kọ́ kọ́ yìí tó rò wọ́n máa sábà lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn yìí máa sábà fífa àwọn abọ̀rìṣà àwọn Christian kódà nígbà míì tí mo bá ń gbọ́rọ̀ wọn tí kì bá ṣe mẹ́nìkan ni mo bá wà tá a bá jọ gbọ́ pẹ̀lú àwọn èèyàn kan àwọn míì máa ń kọ́ ha wípé kí ló lè máa mú wọn máa sọ báyìí mo ní kò yé mi náà sí tí èèyàn bá wà nínú pọ́njú nínú dààmú kan sí kejì tí lè bá fún mọ́yàn ó lè máa mú yàn sí wọ́nranwọ́nran àmọ́ baba Akeugba Gold ojúlọ́ máa ń tó yónú ó yẹ kálukú pé Allah kẹ́ wọn Ọlọ́run gbà wọn láàyè ó sì wọ́n gbajúmọ̀ gbogbo ń tọ́lọ́ máa fi kẹ́yàn láyé kódà ó sọmọ́ kéèyàn sọ pé wọ́n ti débi tí wọ́n ń lọ yóò wá máa mú yàn máa sì mọ̀ wípé kí ló lè máa mú wọn máa wá ojú re abọ̀rìṣà àbí ọ̀jọ̀gbọ́n dẹ̀ ni wọ́n pé kí wọ́n má lè rí sí wípé nǹkan báyìí bóyá ló bí nǹkan báyìí àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ wọn máa sábà fẹ́ máa fi láì fi àwa mùsùlùmí hàn púpọ̀ bí ìgbà tó jẹ́ pé àwa lálásì jù àwa ní lórí fídíò wọn yóò tó 25 minutes mo fẹ́ mo wá lẹ́sẹẹsẹ torí pé wọ́n padà tó ń sọ̀rọ̀ alùsùnà náà ń bẹ̀ ń tá a bá sì fẹ́ kọ́ dà àfikọ́ lálàyé nú àtàwọn Ọlọ́run jábà àánú ẹ̀ pàdé jẹ́ alábọ̀ rẹ̀ sàlìjánà nírọ̀rùn fún wa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run nínú ọ̀rọ̀ wọn yìí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nú ẹ̀ wọ́n ti máa sábà tẹnumọ́ kí wá sàwọn nìkan wọ́n ní ẹlẹ́rò pé ẹgbọ́n ju àwọn àgbàlagbà àtàná lọ láwọn tí wọ́n mánéjì àwọn abọ̀rìṣà tẹ́yìn fi dé bá ẹ̀sìn ìyẹn ni ó jẹ́ kí n tàmálẹ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa sábà fẹ́ gbé oríyìn fáwọn àgbàlagbà àtàná yìí tán yẹn síbẹ̀ ni ǹjẹ́ wàhálà tí kálukú wa ń kojú lé ní lórúkọ ẹ̀sìn nílẹ̀ Yorùbá lé ní ǹjẹ́ lóye ẹ̀ wípé àwọn àgbàlagbà àtàná ń kárin wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà àtàná àwọn ni wọ́n dá wàhálà yìí lẹ̀ àwọn lórí irun àsásùlẹ̀ fitna tá à ń bá pò lé ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ms bàbá yìí àbáwọn yòókù wọn ìyẹn ló ń bí baba Akeugba Gold láti máa sọ àwọn ọ̀rọ̀ míì wípé àwa mùsùlùmí sáwà là ń dí sí ilẹ̀ sáwà là dí sí ilẹ̀ àwọn àgbàlagbà àtàná tí baba Akeugba Gold máa ń sọ pé wọ́n mánéjì àwọn abọ̀rìṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà máa ń sọ pé ẹ̀yin àwọn àgbàlagbà àjọ wọn náà ìwọ̀n ọ̀bẹ nìkan kan jà wọ́n bí ìfẹ́ bára wọn lò ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí tẹ̀lé lómi ẹ̀ lè mẹ́lòmí lábọ̀rìṣà wọn ìpẹ́ nìkan lẹ́lẹ́bọ wọn ìpẹ́ nìkan ní káfìrí sẹ́ẹ̀rí ìtẹ́ ìfín ròyìn wọn òun náà ni wàhálà tí wọ́n dálẹ̀ lénìí ǹjẹ́ mọ̀ wípé wọ́n tan Yorùbá gbà sílámù ni ẹ̀tàn ni wọ́n tàn wọ́n gbà sílámù ni tẹ́ ẹ̀ bá sì mọ orírun òṣòro ìsìlámù orírun kíni ń bí ariwo làwọn ẹlẹ́kọ̀ọ́ fi ní ìdá orífà sábà bàtọ̀ lálẹ́ àjàb tẹ́ ẹ̀ bá ti mọ kíni ń bí ariwo kíni ń bí wàhálà kò ní kọyín lóminú mọ̀ gbogbo àwọn ms bàbá àǹkó tí wọ́n jáde lénìí tí wọ́n ń blọ́ọ̀gì lórúkọ ẹ̀sìn ànábì wọn ó ṣe kíní kan kílẹ̀ mọ̀ tó bí kílẹ̀ mọ̀ tó fà ọ̀gọ̀ọ̀rọ̀ oríyìn tí kálukú ń gbé fáwọn àgbàlagbà tà náà àwọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tá a lè trace wípé àwọn eléyìí ò dá wàhálà alẹ̀ fún wa àmọ́ ìjà wọn náà ṣe nǹkan lòdì mú nkàrí nígbà táwọn náà ń bẹ àti táwọn náà dé bá azadu táwọn náà dé bá wípé kódà kí wọ́n kọ́ kalẹ̀ ní tíra ọ̀pọ̀lọpọ̀ nítorí kí wọ́n kọ́ kalẹ̀ kí wọ́n dákọ̀ ẹlòmíì ká gbókò àfáà mi wá pé àfáà báyìí o èyí tí wọ́n fi sọ yẹn ìtàn míì tí ò nítumọ̀ sí wa ni wọ́n ń gbé wá láti lè proof pé mímọ̀ ń bẹ ńlẹ̀ kódà àwọn haúsá tí wọ́n taná sílẹ̀ Yorùbá wípé Islam yín ọmọ yàtọ̀ sí kiri yóò wọ́n tún ṣe rọ́dù fún wọn wọ́n tún gbógun tí wọ́n pé ibẹ̀ ni ọmọ rán fi wálẹ̀ ń bí ó jẹ́ ọjà sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n délé ní táwọn náà ń sílò bàbá wọn mọ́nà wàlí Ọlọ́run àwọn ni wọ́n gbẹ́sìn dúró ẹlòmíì tí ń taná láńtà lọ́sàn gangan tẹlòmíì ń di aago lé máyà tí ń dé mọ́wọ́ ẹlòmíì alálìjànú táwọn àgbàlagbà yìí dé bá tó yẹ kí ẹni tó bá rò pé wá sí àwọn ó lè má gbọ́ káwọn náà wá kọ́ kalẹ̀ pé ntí lágbájá ń ṣe o kò bẹ́sìn lọ ǹjẹ́ wọ́n ṣe nǹkan lè mú nǹkan. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa sábà wá gbóríyìn tẹ́yẹn fáwọn àgbàlagbà tèníhùn àbí àwọn àgbàlagbà tà náà tẹ́yẹn èmi máa ń wòye sí wípé ó dàbí pé àwọn náà lẹ́bọ lẹ́rù ni àdébọ̀ wà ń bí díẹ̀ àmọ́ ẹni tá a bá nájà lèyàn wò rẹ̀